Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Do you know this leaf? This leaf is called gbegbe in Yoruba language. Gbegbe. I don't really know the biological name of this leaf, but I will find out. And this leaf is very common here in Ikorodu. Hello everyone, my name is Dr. Olatiboye, also known as Ewenje. If this is your first time of coming here, you're highly welcome. This channel is highly dedicated to those who love nature. Today I want to explain the simple way to use this gbegbe, one alligator pepper, one seed of alligator pepper and coconut water to perform miracle in our life. These 3 items I mentioned is very effective and very powerful. If you combine these 3 together, it removes hatred, bad luck, and some other things. How to use it? Gbegbe tí ẹ ń wò ní ọwọ́ mi yìí, gbegbe mi ò mọ biological name, mi ò mọ̀, but màá find out by the grace of God. Màá find out. Gbegbe yìí ó máa ń ga jù báyìí lọ. Eléyìí ṣe jáde ni. Èmi tí ẹ ń wá èyí tó bá ní ewé mẹ́sàn-án 1 2 3 ewé mẹ́fà 1 2 3 4 5 6 eléyìí ti pé méje báyìí pé mẹ́fà ló ní nínú nǹkan mẹ́ta tó máa fi ṣe mo sì ń wá. Ẹ rí 3 items tí mo dákọ̀ yìí: ewé gbegbe, 1 seed of alligator pepper and coconut water. Báwo la ṣe máa ń lò fún iṣẹ́ àánú, ẹ̀yọ́nú, ìfẹ́ràn? Tí èèyàn bá ní ẹran kórìíra lára, báwo la ṣe máa ń lò? Ẹni tó bá ń wáṣẹ́, báwo ló ṣe máa ń lò? I will explain this today by the grace of Almighty Allah. Ẹ jẹ́ ká wá ewé gbegbe ẹyọkan èyí tí ò bá lò. Eléyìí sì ó ti lò. Eléyìí ò ṣe lò. Eléyìí sì ó ti lò. Eléyìí náà ò ṣe lò. Eléyìí sì ó náà ti bẹ́ẹ̀ bí báyìí. Eléyìí ò ṣe lò. Tó bá yẹ pé kékeré la rí tí kò lò ó ti tó nǹkan tí a fẹ́ ṣe. Ẹ jẹ́ ká wá ewé gbegbe yọ. Let us find 1 leaf of ewé gbegbe. This one is okay. And 1 alligator pepper and omi àgbọn. So tí a bá fẹ́ ṣe iṣẹ́ yìí, eléyìí kì í ṣe oògùn, àṣírí ni. Wọ́n dẹ̀ ní àṣírí dẹ̀ ní bàbá oògùn. Eléyìí kì í ṣe oògùn, àṣírí ni. Tí a bá ti rí ewé gbegbe yìí, báwo la ṣe fẹ́ lò ó? Ẹ wo ara ewé gbegbe tí ò lò yìí, kí ni nǹkan tá fẹ́ kọ sí ara ẹ̀? Ẹ jẹ́ ká fi bóyá blueberry ni o, ẹ má jẹ́ ká lo black àti red, any color, any other color lè lò. Ẹ jẹ́ ká kọ bóyá ká yọ ink inú ẹ̀ kó lè bá ṣe kọ dáadáa. Ẹ jẹ́ ká kọ love méjì kó wà níbí báyìí, kí love ẹyọkan kó wà níbí báyìí. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá rí love méjì wà lókè, ẹyọkan wà nísàlẹ̀. Tá bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká fi ẹyọ atare kan sí lórí. Tá bá ti fi sí lórí, ẹ jẹ́ ká fold ẹ̀ papọ̀. Ẹ jẹ́ ká fold ẹ̀. Tá bá ti fold ẹ̀ báyìí, tá ti fold ẹ̀, ẹ wá jẹ́ ká lọ kó kúnná. Tá bá ti lọ tó bá ti kúnná dáadáa, ẹ jẹ́ ká dà sínú àwọn pef tí wọ́n máa ń tà yẹn, bóyá 75 kí lórúkọ àwọn any other pef a lè lò. Kódà a lè lò yìí tí ó bá jẹ́ pé àwa gan fúnra wa máa ń lò. Tá bá ti lọ tó bá ti kúnná, ẹ jẹ́ ká mú omi àgbọn díẹ̀ nínú pef yẹn. Ẹ jẹ́ ká da omi àgbọn díẹ̀ sínú kíní tá lọ yìí, ká shake ẹ̀ papọ̀ dáadáa. Ká wá tú pef yẹn sínú ẹ̀, ká shake ẹ̀. A tún wá lè dà sínú pef yẹn padà púpọ̀. Ẹ jẹ́ ká máa fi para, ká máa fi pa ojú.
tó bá jẹ́ àwa tí à ń wáṣẹ́ ni ẹ jẹ́ ká máa lò ó láràárọ̀ ká tó lọ síbi iṣẹ́. Tó bá jẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ mi iṣẹ́ ìjọba ni o, iṣẹ́ ìtajà ni o, any kind of business, any kind of job, ẹ jẹ́ ká lò ó. Pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa rí ìyàtọ̀ gidi. Ewé gbígbé a máa gbé wa pàdé aláàánú. Ọlọ́ba ni ó dá ewé gbígbé. Ewé gbígbé ò ní agbára láti gbéyàn pàdé aláàánú. Ewé gbígbé kò ní agbára láti gbéyàn pàdé aláàánú. Ọlọ́run tó dá ewé gbígbé tó dẹ̀ fi àṣẹ sí tá a dẹ̀ lò ó, tá a bá pàdé aláàánú, ẹ má jẹ́ ká nígbàgbọ́ pé ewé gbígbé ló gbé wa débẹ̀. Ọlọ́ba ló bá tó gbé wa débẹ̀. Orúkọ olórin ewé tí wọ́n fi ń pè ní ewé gbígbé á gbé wa débi rẹ̀, kò ní gbé wa lọ síbi tí wọ́n ti pa wá láṣẹ Ọlọ́run. Ẹ wá rí ọ̀rọ̀ mi oníjú báyìí lọ́nà dé ni o. Tó bá tún dìgbà mi àtúmọ̀ mọ́rọ̀ mi tó fi yàtọ̀ sí ilé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi tá a ti ṣe àṣeyẹ tá a ti ṣe. Ó dàbọ̀.